Agbala Gabriel wà láti lọ tí Muyideeni ti dọ́dọ̀ mi ó jẹ́ tó ní bá wá pé kámẹ́rà sí lójú mo ti ń sọ fún pé sọ padà bí ò ti ń pọ̀ ó yí pé ibi èsè bí tí ẹ ti máa ń sọ pé wá jẹun kó lè kírun ẹ wá kírun kẹ́ ẹ sórí rẹ kẹ́ ẹ wọ́pọ̀ ọ̀la mi irun ò ní pé wá kírun olójú ọjọ́ pẹ́ ó bí ó lè má bí tí gbogbo kálukú bá wá lè wá nírònú tí ẹ lè ronú dáadáa ó yẹ kéèyàn ò lè wò ní pé ǹjẹ́ ìran wa lè wà níbi títí ń dẹ oyin títí ń jádùn ó sì wà ló fẹ́ kún bẹ́ẹ̀ lọ́mọ àmà jẹ ibi tó ẹ̀ka kún ti ronú nìyẹn o torí pé ẹ lè mú ẹyẹ kẹ́ fi sínú kéèjì kódà kó ṣe góòdì lẹ́bi ṣe kéèjì yẹn kò ní tẹ́ lọ́rùn bí kọ́ wà lórí ike o freedom everybody needs freedom torí ẹ̀dẹ̀ ló ṣe bá mi gbà wọ́n tẹ́ sọ pé ẹ̀ ṣe tí a pọ́lé fún Muyideeni báyìí ilé kíkọ́ fún òsì nínú mẹ́tẹ̀mú gbígba ìsìláàmù ọlọ́run ni ó wọlé fún tọ́lọ́ ń bá gbèrò pé yóò nílé láyé tó ní pọ́pá ìsìláàmù kọ́ ni ó dìtà ní pé ṣé yóò nílé àbí òní nílé. bí ìdènà ní ìsinmi Agbala Gabriel ọ̀pọ̀lọpọ̀ ń pè àbúrò ti fi wọ́n lé sọ́dọ̀ mi. orúkọ tí sì ń jẹ́ náà nù orúkọ tí ń jẹ́ náà nù lọ́mọ iná kò dẹ̀ sí ẹ̀ka tó kún nínú fọ́ọ̀mù ẹjọ́ kò yẹn lọ àyàfi tó bá lè gbogbo àwọn kírísítẹ́nì náà tí wọ́n ti kúrò ní ìsìláàmù náà bá lè fọwọ́ wọn dà sí bí ẹ ṣe jẹ́ àpọ́sàlà lọ́dọ̀ wọn sọ. orúkọ mi ni Alfa Ajiginni ọmọ ìyá Màdínà. panọ́kọ̀ pẹ́ kò pa èyẹ ṣe wá àti kan tí ó ní agbára ní orí nígbà rí ẹni náà ta pé ẹni bá ní Islam ní Muyideeni pé orí bá kan ó dàbí ẹ̀tàn jẹ orúkọ òun ni ògbọ́n tó ṣe bàbá kí ló rí lẹ́kṣọ̀ yẹn wá àti náà gbóná púpọ̀ olùkọ́ fẹ́ràn. ẹ ṣe rí mùsùlùmí. ẹnu náà ká táwọn èèyàn gẹ́nu olùfẹ́ dárúkọ mi. ẹ ṣe rí Islam ní tó sọ fún wa ní wípé béèyàn bá ṣe ń tí ọ̀dà fún 100 ọdún tó bá ti fi ọjọ́ kan ní tinútinú sọ pé mo gbà pé Ọlọ́run nìkan ni ọba tó yẹ ká sì mo gbà pa nẹ́bí lòjíṣẹ́ rẹ̀ alìsílámù yẹ kí bùnmọ̀ kọ́bìlà ó ti pa gbogbo aburú tẹ́ni tí ń ṣe pọ̀ rẹ̀ ẹni tó bá wá sọ pé ẹni wòye ṣe mùsùlùmí ẹni yẹn ò máa ti sọ torí ẹ rí i pé mo mú àwọn examples méjì wá wọ́n sọ tọ́mọ yẹ̀wù bí tí ò kírun rí tí ò gbà àwẹ̀ rí tí ò yọ zakari tó jẹ́ pé ó wà lórí ilé àìsàn lànàbì ti sọ pé kó sọ pé láì dáre nàmà ó dẹ̀ sọ ó sọ pé Muyideeni ló kú ànábì ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó sọ ní lórí irin tó wá ń lò mí fún ànábì wá jáde ó sọ fáwọn sàbí tó wá ta pé sọ́dún wà lá àkékùn mẹ́lọ́ kí n sọ ọmọ ẹ̀dá ayé nìlá èèyàn kú láìláì lọ́dọ̀ àwùjọ kan Ọlọ́run sọ́dọ̀ ọmọ ẹ̀yà wa lẹ́bàá ń kírun ìdí níta sọ̀rọ̀ ó ti ń kírun mo ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tó bá yẹ tọ́pọ̀ lórí rẹ̀ lórí ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ayé tẹ́lẹ̀ ní gbogbo báàsì yẹn kò ní ìtumọ̀ kankan gbogbo ẹni tó bá ti mọ̀ pé òun wù yí Ọlọ́run rẹ̀ òun kò ní wulẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú kí la yóò sọ. àwọn bó ti káwọ́ dáa tó lẹ́yìn tẹ̀ ṣètò bó ti káwọ́ àfọwọ́ dáa tó àní dáa táwọn ànábì Ọlọ́run ṣé wọ́n lè wọ́n lóko ni ṣé wọ́n sọ̀rọ̀ tí ọ̀dà sí wọn ni ṣé kí láti ṣe wàrà bí ọ̀rọ̀ blọ́gàsì ti wà tipẹ́tipẹ́ látàrí àwọn ànábì Ọlọ́run náà. ìjọba àbá kí Muyideeni tó rọ̀ pàápàá jùlọ kó tó rọ̀ ní under security kì í àbí ní abẹ́ òlé tó wá ń kírun lọ́dọ̀ láti yóò ti yẹ dẹ́ẹ̀tì kí epo pé Muyideeni kó lè mọ kírun àtọ̀ ni kó lè mọ kírun owó ni kó yà lójú ọ̀rọ̀ tó bá àtàwọn. wà á láì sọ èdè láìláìlá wà láti tọ́ tí Muyideeni ti dọ́dọ̀ mi ó jẹ́ tó ti bá wá pé kámẹ́rà sí lójú mo ti sọ fún pé sọ padà bí ò ti ń pọ̀ kò yí pé ibi èsè bí tí ẹ ti máa ń sọ pé wá jẹun kó lè kírun òbí ẹ wá kírun kẹ́ ẹ sórí rẹ kẹ́ ẹ wọ́pọ̀ ọ̀la mi irun ò ní pé wá kírun olójú ọjọ́ pẹ́ ó bí ó lè má bí irun ò ní pé wá kírun ò nílé lórí ó nílé lórí ó lè má nẹ torí ẹ̀dẹ̀ ń ṣe pa bí gbogbo àwọn tẹ́ sọ pé ẹ̀ ṣe ká pọ́nlé fún Muyideeni báyìí ilé kíkọ́ fún òsì nínú mẹ́tẹ̀mú gbígba ìsìláàmù Ọlọ́run ni ó wọlé fún tọ́lọ́ ń bá gbèrò pé yóò nílé láyé tó ní kọ́pa ìsìláàmù kọ́ ni ó dìtà ní pé sí yóò nílé àbí òní nílé so ti ẹ so Muyideeni bó ṣe wà yẹn àwọn òpó ní nǹkan kan ẹ̀sìn tá a ṣàlàyé fún lọ tí gbogbo kálukú bá wá lè wá ní òun tí ẹ lè ronú dáadáa ó yẹ kéèyàn ò lè wò ó wípé ǹjẹ́ ìyẹn wá lè wà ní títí ń dẹ oyin títí ń jádùn ó sì wà ló fẹ́ kó ń bẹ̀ lọ́mọ àmà jẹ tó ẹ ká kó ti ronú nìyẹn o torí pé ẹ lè mú ẹyẹ kẹ́ fi sínú kéèjì kódà kó ṣe góòdì lẹ́fi ṣe kéèjì yẹn kò lè tẹ́ lọ́rùn bí kọ́ wà lórí igi o freedom everybody needs freedom so aláti wò kí ni èèyàn ó ṣe máa gbádùn bí kan tí ó wà decide pé òun fẹ́ kú òun bẹ́ẹ̀ so but sẹ́mọ̀ àwọn èèyàn reasoning faculty àwọn èèyàn oríṣiríṣi ni but pẹ̀lú ògbó náà nígbà tí ẹ̀jẹ̀ tí wàá pè wá níjà yẹn
á wà ṣàlàyé fáyé gan more than their expectation. So àwa ni gbẹ́dúgbẹ́dú lórí ọ̀rọ̀ Muyideeni àfààyè rẹ̀ kò gbẹnugbẹnu kọ̀nà gbẹnu. báwo la ti rí akí Muyideeni Agbala. So ẹ mọ̀ wípé kí wọ́n máa jẹ́ kó kọ́ ń bẹ nínú tí a fi ń kó àwọn èèyàn fún pé kí ni sàlámù wá débẹ̀ ẹ pè yẹn ní àlíyà ó sì wà ní àpọ̀rí chọ́ọ̀chì. So ẹ wò ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ lápò mẹ́ta yàrá mi nínú ọmọ jẹ́ Muyideeni Agbala Gabriel lọ sí tó burú mẹ́ àbá pé kí ni wọ́n endorse ẹ̀